gbà mí àǹtí Ṣeun o ṣé ẹ mọ̀ wípé ìyá àjọ chọ́ọ̀chì wa obìnrin náà ní chọ́ọ̀chì wa ìyá àdúrà yẹn tó di chọ́ọ̀chì yẹn ṣé ẹ mọ̀ kọ́ ọmọ ẹ̀ ló gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́ o ọmọ ẹ̀ ló ń fi ọmọ mi ló ń fi ọkọ mi wọ́n dẹ̀ ní kí n rìn kí n fò kí n nìṣó àwọn fẹ́ òbí tí mo fẹ́ bàjá àǹtí Ṣeun chọ́ọ̀chì ìtajọ́ náà ni mo kọ́ mi débẹ̀ èmi nìkan mo lọ chọ́ọ̀chì yẹn tẹ́tọ̀lẹ̀ mo ti lọ rí nígbà tí mo wà ní single nígbà tí mo dẹ̀ tó wá kó dé tí mo ti lọ nígbà tí wọ́n wà ní single wọ́n wà níbi tí wọ́n rẹ́ǹtì nígbà yẹn nígbà tó dẹ̀ tó wá kó dé sáìsì wọn ó bọ́ sáìsì ibi tí èmi náà ń gbé kò sí pàdúgbò kan náà bọ̀ ó bọ́ sáìsì tó sí ara wọn mo dẹ̀ rí wọn jọ́nà mo kàn lọ náà ni mo dẹ̀ rí church ẹ̀tọ́ korúkọ church yẹn sí wọn mẹ́ta church tẹ̀lé church tí mo lọ nígbà tí mo wà ní single o pé church wọn ní pé kí lórúkọ church yẹn máa dára pé church yẹn náà ni mo ní àmọ́ mi kan báyìí tó ń ṣe báyìí tó rí báyìí tó rí báyìí ní àwọn ní ẹ̀jẹ̀ kí n lọ bá wọn pé mo mọ̀ wọ́n dáadáa má dé bẹ̀ wọ́n bá ti ní mo má dá mi mo yọjú síbẹ̀ báyìí ní àwọn ọmọ ojú yóò Bọ́lá bẹ́ẹ̀ ni mà kò dẹ̀ kúnlẹ̀ mo kí wọn báwo ni kéde kan wọn ó kí àwọn báwo ni àwọn ti pẹ́ ti gbé wọn àwọn bá jẹ́ kí n ra wọn náà ti ṣe ò bá kí wọn ọjọ́ burúkú èṣù gbomi ọjọ́ tí mi ò lẹ́fà gbàdúrà ló ẹ̀mọ́ láyé mi ọjọ́ tí mi gbàdúrà kí n tó lójọ́ náà mọ́ láyé mi mo bá kí wọn o ní bá ní pé wọ́n bá jẹ́ kí mi o àbáwọ̀ wá ní kéde kan àmú ni mo ti máa ń rí pé ilé ọkọ mi gan ìtòsí ìbàyìn báwa náà ṣe kò dé sáìtì wọn ìbàyìn nítòsí mi ìbàyìn ní àpẹẹlẹ báwa ní ọmọ ń kọ́ sọ pé àjọpẹ́ ọmọ wà ó ní tẹ̀mí tó ń sọ yìí ọmọ kan lòún bí àwọn díẹ̀ ní ìdádúró ọmọ kan làwọn bí àwọn díẹ̀ ní ìdádúró ọmọbìnrin ni àwọn ní ìdádúró wọn ni ọjọ́ ìgbà ọmọ wà pé ọkọ kìíní kan àwọn díẹ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ kí wọn àwọn díẹ̀ lọ bẹ́ẹ̀ máa wá kí ní kan mi àìmáà wọ̀rí màá mọ́kọ́ mi wá kí màá ṣe gbà kan ìgbà tí mo dé mo sọ́kọ́ mi pé ṣọ́ọ̀tì pàtí mo sọ pé mo lọ ń gbà yẹn pé dájú kan bá tó wà níwájú ọ̀dọ̀ wa tó ń fẹ́ mọ́mì kan báyìí torí pé ẹ̀jẹ̀ explain fún fífẹ́ wọn ṣe dájú yìí wọ́n kọ́lé sí àdúgbò wa lẹ́yìn eléyìí wọ́n dẹ̀ ti níyàwó tẹ̀tẹ̀lẹ̀ wọ́n fẹ́ ìyá yìí lárúgbó náà ni bọ́ìmọ̀ choice ni máyì lówó lọ́wọ́ níwọ̀nba wọ́n dẹ̀ fẹ́ wọn lọ́wọ́ tó tàmáì fi ṣe church nígbà yẹn ètò sílé wa náà níwájú ìdè wa nílé wa náà ni mo á ṣeré mẹ́tò sílé wa náà ni mo bẹ̀rẹ̀ sí lọ church yẹn nìyẹn wọ́n jẹ́ kú yàn mọ́ra mi ò bébì ṣe mọ̀ wọn nìyẹn mi ò wà tí mi ò dúró síbẹ̀ tí mi use mọ́ wọn àti ṣeun lẹ́yìn ìgbà yẹn mi mọ̀ pé wọ́n ti kúrò ní àwọn tí àwọn náà wọn ní bíbá yẹn ní ìsìn pé dájú máa tiẹ̀ ti kú mu ní ọdún àfọ̀rùn pẹ́ wọn ní mo ṣe nìyẹn ṣùgbọ́n tí mo délé mo explain fọkọ mi pé dájú yẹn ti wá kú wá kòkòrò bá sásùn wọn ní mo ní ká lọ sí church ó lóun ò lọ church káàkiri ìdẹ̀ ní òkè pé mo lè ti ní church màmá lọ tí màmá lọ ní ìsìn ó ní òkè mo ní wò church mọ̀jẹ̀ dárúkọ mo yọ mi ìsá báyìí pé church yẹn ò bla 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 ó dẹ̀ ní pé àwọn church tó máa ń wọ owó àwọn aṣọ báyìí pé ó máa ń surprise o wọn ò fẹ́ láìka àwọn church bẹ́ẹ̀ yẹn mo ní wọ́n lè wá dá ọ pé in fact àwọn tó wà ń bẹ half of them are graduates kí ní kan but ìbá ọkọ mi sọ̀rọ̀ ọkọ mi ní kò sí wàhálà bẹ̀bẹ̀ ọmọ òun ò lọ church yẹn o mo ní òkè kò sí wàhálà pé a máa tẹ̀lé àwọn ìní lọ sí church wọn ìdíìmù wọn tí wọ́n lọ ó dẹ̀ ní òkè ẹ̀sìndọ̀gbá tí ọkọ mi ò lọ church kò ṣe church goer èmi nìkan náà máa lọ church pẹ̀lú ọmọ mi àti ṣe lẹ́yìn ìgbà yẹn mo ń lọ sí church ojújọ́ kan wọn náà ní ìgbèlè ìwà wà ní church mo mú wọn mi wá mo bẹ ọkọ mi kó jẹ́ kí n mọ́ wọn mi wá mo mú wá ọkọ mi wá wo ọmọ mi ní church bó ṣe dé mọ́ náà tiẹ̀ ṣe dá mọ́mì ọkọ mi nílé yòókì ní kan ṣe kí wọ́n ṣàdúrà fún gan bàtà wọ́n ṣàdúrà fún máa lọ kó lọ gba ìdáláre máa lọ kó lọ gba ìkíní kan ó lè ṣàdúrà gidi fún ó ní kó mú òróró wá wọ́n fò òróró sí lọ́wọ́ ó fi ra owó ẹ̀ wọ́n níbi tó ní kó máa rà nígbó máa ṣe kíní gbàgbà ọkọ mi dẹ̀ lọ ilé àárọ̀ ọjọ́ kejì náà pè fún ọkọ mi fún iṣẹ́ kan ṣé ẹ dẹ̀ tóbi gan ọkọ mi ní yé so nǹkan oye tó kọ mi rí yẹn ó jẹ́ kó ó sọ mi pé ó ti kò ń ṣiṣẹ́ kan owó ẹ̀dẹ̀ tóbi mo dẹ̀ lọ bá dẹ́ mọ́ mi dúpẹ́ ó ti pẹ́ kọ́ mi ṣiṣẹ́ ńlá o kíní kan ọkọ mi ti gbàdúrà iṣẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn rí bọ̀ kò ṣe pé bí a ṣe látẹ̀yẹ̀ máa ń gbà léraléra bí a lé ẹ̀kan láàrin bí a ẹ̀kan láàrin ọdún mẹ́wàá lè máa ń gbàdúrà iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bọ̀ sórí iṣẹ́ tó wà gbà báyìí tó ń gbàgbé àfún lálẹ́ àròjọ kejì tó dẹ̀ rí dàlá rẹ̀ ọkọ mi ṣe wá nìyẹn bọ̀ Sunday tó tẹ̀lé ọkọ mi wá ṣèdúpẹ́ ó ra kíní àpò kíní ìdá mẹ́wàá wá ó ra ó fowó gidi síbẹ̀ ó fi ṣèdúpẹ́ ní Sunday yẹn àparí service tó ẹlẹ́mìí kọ́kọ́ mi jáde síta wọ́n ní kọ́kọ́ mi máa kóra kó náà ra aṣọ tá à ń wọ̀ kó náà dẹ̀ máa wá sí church ọkọ mi lòun ti gbọ́ òun á máa wá
inú mi dùn kọ́kọ́ mi wá sí church tí mò ń lọ àǹtí Ṣeun kàkí kí n mọ̀ kí má mọ̀ kọ́ mi lọ kàkà kí n mọ̀ kí má lọ kí mọ́mì kọ́kọ́ má gba contract yẹn gan ṣé kò wá pay ju contract tá a gbà lọ àǹtí Ṣeun mo ń bọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ́pọ̀rọ̀ jìnnà bí a ṣe mo ṣe contract yẹn ọkọ mi gbà ọkọ mi náwó sí church débi pé gbogbo tí wọ́n tithe ní church ọkọ mi tithe ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ àwọn akọrin ó ra aṣọ fún wọn kéèpù akọrin ó rà fún wọn ọkọ mi lọ́tún ọkọ mi lósì nínú mi dẹ̀ ń dùn sí torí wípé mi ò rí any traces kankan bẹ́ẹ̀ nínú ìdúpọ̀ ọkọ mi náwó sí ìjọ Ọlọ́run ní ìṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n tí máa dá ló lé mi gọ̀ọ̀sẹ̀ gan má ti ń bọ̀ church báyìí má ti mọ́ mi lọ́tọ̀ àwọn mi ni mo máa ń gbé wá fún wọn nìyẹn ọmọ mi kan wá wà ní church kó tó dìgbà yẹn ọmọ mi ó wà ní ọkọ ẹ̀ má nù nọ́mà tó gbé mi kò tó máa dá sọ̀rọ̀ wọn rí there was a day tó pé mo wà nínú church tọkọ ẹ̀ wá ó wà nù mọ́ ní church kí ló kó ń bá ẹ jà sí wọn lọkọ ẹ̀ jowú ní wọn bọ́kọ̀ sọ pé àkúrò tẹ̀ fi jowú báyìí ewu ní ìyàwó yín ẹgbẹ́jọ rí pẹ̀lú ọkùnrin kẹkọ̀ọ́ lọ jókòó tó bá kọjá lọ́kùnrin ká bá kọjá ń bẹ̀ ẹ máa bàjá ẹ ní pé bí a ó ṣe ṣìnà ó ṣe kíní kan ẹ calm down now tèmi gan máa wọ́n dá sọ̀rọ̀ tí mo bá yẹ sọ pé mi kò lè yé mi mo ti dákẹ́ ojúmọ́ méjì fọ́kọ ẹ̀ yìí Monday to Sunday ní ọ̀dọ̀ ọmọ mẹ́lẹ̀ tí máa bá ọkọ gan bá jà sí pé kí ló ṣiyẹ́ ó wà ní ilé ọkọ wà kó lé òun ó sọ pé òun lọ gbà mí lọ pé òun lọ sílé mo ń lọ lé ní wíìkì yìí ó wà lé wíìkì Saturday Friday ó sì dé padà máa ṣe sóòrù láti ìdí èmi náà lọ sí sóòrù ìmọ̀ àtọkọ mi jọ ń lọ ni ìgbà tó yá ó fọkọ mi jẹ bàbá kọrin àwọn youth náà wá wọ́n múwèé wá kó wá jẹ youth leader ní church yẹn kan náà ni èmi náà fúnra lára mi gan mo ti join youth nígbà tó kókó wá jẹ youth leader pé ọ̀pọ̀ tó ń sọ ní meeting pé ẹni náà jẹ youth leader tó tún yọ̀hún tó ṣe kinní kan gbá kan mi ẹni tó tún jẹ́ tẹ̀lé nǹkan wọ́n ní wọn kì í wá church déédéé pé ọkọ mi wá lọ church déédéé ó máa ń lọ church yẹn déédéé àtọmọ wa náà àtijọ́ náà sọ fóun náà every Sunday àjọ máa ń lọ ni ọkọ mi dẹ̀ ra mọ́tò nígbà tó wà kọ́ńtà ọkọ mi ní mọ́tò tẹ̀tẹ̀lẹ̀ bọ̀ mọ́tò yẹn wà tà ó ra mọ́tò gidi mi tó wà òkè tá bá lọ sí beach tí a bá gbé mọ́tò sílẹ̀ mọ́tò ọkọ mi bẹ́ẹ̀ ni mo máa wà bẹ́ẹ̀ ni mọ́mí náà máa wà iwájú mọ́mí máa jókòó sí èmi jókòó táwọn ọmọ mi lẹ́yìn ni níbi tí mo respect mọ́mí ìdé ó jókòó tí ìyá ọkọ mi sọ pé èmi mo jẹ́kọ̀ọ́ mọ́ ń lọ yan ìyá tuntun mo ní rárá kò rí bẹ́ẹ̀ mọ́mí ò jẹ́ ṣe èèyàn bẹ́ẹ̀ o ìyá ọkọ mi sọ pé nǹkan tó yẹ máa ń rí lẹ́yìn ìyá tuntun tá a lọ yàn lẹ́kọ̀ọ́ yìí pé a máa mọ̀ torí ọkọ mi lè má post mọ́mí èmi náà lè má post wọn ṣé tó ń gbàdúrà fún èèyàn tó gbọ́ èèyàn ṣẹ́ ṣé èèyàn ò ní post ẹ̀ ni ìyá ọkọ mi bínú jọ̀nà pé ṣé gbàgbà tó dé church yẹn ṣé àwánú ogun ni ṣáà jẹ́ àmú ni àbí akọ́dékọ́lá pàdé wọn ni pé what be will be èrò ọkọ mi ni pé mọ́mí ń jealous àǹtí Ṣeun mo jọ sọ ọkọ mi pé òjò kára máa reduce nǹkan tá à ń ṣe nígbà máa reduce nǹkan tá à ń ṣe ibi tí mo ti ní problem pẹ̀lú wọn bọ̀ ni pé nígbà tí mo sọ ọkọ mi pé wo mọ́mí ò láìkì bá ṣe ń ṣe wọ́n sọ pé èmi ni mo mú ẹ wá sí ibẹ̀ kìíní kan tí kára máa reduce nǹkan tí a bá ń ṣe nítorí ẹnu ayé lẹ́bọ àmọ́ bóyá ìṣẹ̀lẹ̀ bàtà jẹ́ ṣọ́ọ̀ṣì ìjọ kejì wọ́n sọ ọkọ mi pé ó má jẹ́ kó ogun ayé pé kọ́ ẹ pé ẹni tí wọ́n ti ń rí nínú ìjọ Ọlọ́run àlàyé tí wọ́n wá ní rí mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ló sọ pé ọ̀tọ̀ náà sọ ìyá àwọn ti ń complain pé ìyá àwọn fẹ́ gbára ìyàwó òun wọlé sóhun lára ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ṣẹ̀wọ̀n bọ̀ nìyẹn o bó ṣe di Sunday tó tún tẹ̀lé mi mọ̀ bẹ́ẹ̀ night week tó máa ṣe night week àwọn àánú church ìyá ìjọba pè mí sáàrin church mú mi tó di church wípé tí ọkọ mi bá ṣoríire ọwọ́ mi ló wà o tó bá ṣe kòókù ọwọ́ mi ló wà o oríire ọkọ mi ọwọ́ mi ló wà o tó gbé àwọn rí wípé fìtílà náà báwọn ṣe ń bu òróró sí lèmi ṣe ń bomi pa o òróró wo fìtílà wo náà ń bu òróró sí tèmi ń bomi pa ọdún náà láàrin chọ́ọ̀chì bí wípé kí lè lanu kí n bọ́ síbẹ̀ ni ọdún ṣàwọn parọ́ ni pé ọ̀fíìsẹ̀ntì ẹnìkan ṣì wọ́n mi lórí ọ̀rọ̀ chọ́ọ̀chì yìí pigment kọ́ta ti ara mi wọlé sọ́kọ mi lára o
torí pé mo ti dẹ̀ nínú rìn